ṣàwádà. orúkọ mi ni ọláìyá Ayinde Chanter tí gbogbo ayé mọ̀ sí 2go. mo jẹ́ ọmọ bíbí Ìlọrin ní Kwara State. mo lọ Òkèlèlè primary school, mo dẹ̀ tún lọ Òkèlèlè secondary school kó tó di pé mo tún lọ sí the Excel College tó wà ní Sango Ọ̀tà ní Ogun State. ìdí tó fà tí àwọn èèyàn fi máa ń pè mí ní 2go ni wípé tó bá béèrè pé a fẹ́ ṣe nǹkan báyìí o, báwo lẹ ṣe rí sí, màá ní we are good to go. nǹkan tó jẹ́ nǹkan tó mọ́ mi lára ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà tó bá ti béèrè pé ṣó ṣe ṣe we are good to go, nítorí ẹ̀ ni wọ́n ṣe ń pè mí ní 2go. akànjí abala lọ́wọ́ náà ni mo jẹ́ òṣèré tíátà rí nígbà kan. mo wá rí i pé mo ṣe kinní yìí àwọn èèyàn fẹ́ràn ẹ o, mo fẹ́ rí i pé ọ̀nà mi náà níbí tó jẹ́ ẹ̀sà pípé tí àwọn olóyìnbó ń pè ní chanter, ìdí nìyẹn tí mo ṣe choose ẹ as a profession. ohun ìwúrí tó wà ń bẹ pọ̀lọpọ̀lọpọ̀ torí iṣẹ́ téèyàn bá ń ṣe tó bá ń fúnyàn ní ìdùnnú, ohun ìwúrí kan tó ju gbogbo ìwúrí lọ ni. so ó jẹ́ iṣẹ́ tí mo ń ṣe tó fún mi ní ìdùnnú púpọ̀, tó sì mú mi mọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn, tó mú mi dé ọ̀pọ̀lọpọ̀ àyè. Bàbélé èjì rẹ̀ lé, bàbélé èjì rẹ̀ lé o, èjì rẹ̀ o, èjì rẹ̀ lójó bí ibi bàbélé èjì rẹ̀ lé. Èjì rẹ̀ lójó bí ibi bàbélé èjì rẹ̀ lé. ọ̀rọ̀ èjì rẹ̀ o. ọ̀rọ̀ èjì rẹ̀ o. ọ̀rọ̀ èjì rẹ̀ o. ọ̀rọ̀ èjì rẹ̀ o. wọ́n nílé wọ̀ ọ̀rọ̀ èjì rẹ̀ ṣàwádà. ọ̀rọ̀ èjì rẹ̀ o. ọ̀rọ̀ èjì rẹ̀ o, ọ̀rọ̀ èjì rẹ̀ o, ọ̀rọ̀ èjì rẹ̀ o, ọ̀rọ̀ èjì rẹ̀ o, a ò ní lè bọ̀ ọ̀rọ̀ èjì rẹ̀ ṣàwádà. ọ̀rọ̀ èjì rẹ̀ o. pé bẹ́ẹ̀ bá wáyé nígbà ìgbèje ẹ̀ bá yìí wáyé nígbà ìgbèfà táyé kan ìdè ọkọ mi ẹ̀ mọ̀ ráyé wá. màá sọ pé òde eré tí mo lọ ní Òkìtìpupa, ọ̀tọ̀ nìkan tá a rò pa á bá láti lé, ọ̀tọ̀ nìkan tá a bá ń bẹ̀ torí a bá ọ̀pọ̀lọpọ̀ ọ̀tọ̀kùnlúùlù, eléyìí tí mo sì lè kọ́kọ́ sọ pé ó jẹ́ òde tí mo pa owó tí mi ń parí, tí wọ́n sì tún fún mi ní owó tí mi ń gbà rí lẹ́nu iṣẹ́ yìí. òun wá lòde tí ìtútù ìlọrú ẹ̀ lẹ́yìn ìgbà wọn. àdúpẹ́ o, à ń lòde rè, àmọ́ òde yẹn ló jẹ́ òde àkọ́kọ́ tí mo gba owó ká ní owó tí mo gbà fún iṣẹ́ kan ìlọ́po mẹ́ta ìná fún mi fún iṣẹ́ kan, tí Ọlọ́run sì tún ṣe ìyanu pé wọ́n ná owó púpọ̀ ní àgbo ọ̀hún lọ́jọ́ ọ̀hún. òde tí mo lè sọ pé ó jẹ́ òde tó bà mí nínú jẹ́, a máa sọ pé ìgbà tá a ṣẹ̀ṣẹ̀ ń bọ̀, torí ìyàwó ló pè wá adébẹ̀, àwọn ọkọ láwọn ò mọ̀ ń pa rẹ̀. á jẹ́ káwọn kan ṣetán nìkan tó lè ṣe nǹkan o, tó fi jẹ́ pé wọ́n dá wa dúró dáadáa, àmọ́ àkó ńbẹ náà àṣàpadà ṣe kankan ńbẹ jọ ẹ̀. ó wá jẹ́ òde tí ó báyọ̀ lọ́kàn jẹ́ pé ìgbà báyìí tá a sì nígbàgbé ẹ̀. ẹ jẹ́ ká sọ pé ìpèníjà ni pé kí àárẹ̀ ọkàn fẹ́ báyàn, torí kò ń ṣe kíákíá.
kò ń ṣe kí akaka ní generally àárẹ̀ ọkàn máa fẹ́ wà ń bẹ̀ bí a ṣe bí kíní yóò rí báyìí kíní yóò rí báyìí àmọ́ à ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ ti sọ pé tí mo bá láǹfààní láti ṣe bẹ́ẹ̀ eléyìí tí mi láǹfààní ẹ̀ mi ní àǹfààní ẹ̀ torí gbogbo ìlú mọ̀ọ́ká tí mo mọ̀ tó jẹ́ obìnrin ni wọ́n jẹ́ èèyàn tó wùyàn láti fi ṣàyà. lólùkẹ́ ìdẹ́wò ìdìrẹ́ owó olùtara ẹ̀ wọlé alákìsà wọlé alákìsà sọ wọ́n dò nígbà sọ. bẹ́ẹ̀ni. ọba ọmọ akọ jẹ́jẹ́ wọlú. àwọn náà. àtẹ̀tẹ̀ tí ó nílẹ̀ gbalẹ̀ ẹnu àgbórí igi rétérété ọkàn bá ní tó wọlé ìtọ́jú ọba nínú gbogbo ọmọ táyé lólùkẹ́ ìdẹ́ ẹ̀kú ọdún ẹ̀kú ìyẹ̀dùn. Bàbá mi náà ni Ajobiewe àrẹ àti àwọn lórí Facebook Ayinde Chanter, lórí Instagram Ayinde Chanter, lórí YouTube Ayinde Chanter, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ní 081-64-31-74. Yóò dayọ̀ fún wa, yóò dayọ̀ fún wa, yóò dayọ̀ fún wa, yóò dayọ̀ fún wa, Ọlọ́run yóò sọ̀rọ̀ wa dayọ̀ fún wa, yóò dídùn ó, yóò dídùn ó, yóò dídùn ó, yóò dídùn ó, Ọlọ́run yóò sọ̀rọ̀ wa níre níre. Ajobiewe ẹ̀kú ọdún Ajobiewe ẹ̀kú ìyèdùn ẹ̀mí àṣẹ́pùpọ̀ nílé ayé Ajobiewe ẹ̀kú ọdún Ajobiewe ẹ̀kú ìyèdùn ẹ̀mí àṣẹ́pùpọ̀ nílé ayé Ajobiewe àrẹ̀mú ẹ̀kú ọdún Ajobiewe àrẹ̀mú ẹ̀kú ọdún Aláàfin ọ̀rọ̀ bàbá àti ẹ̀kọ́. mo ní ṣe bẹ́ẹ̀ mọ̀ pé mi náà ni èmi Àyìndé ọmọ akéwú kọrin Àyìndé ògún ọmọ wọn lóde gèrè alimi ṣàìsùn bí ìyàwó bàbá mọ́múdá ṣe bẹ́ẹ̀ mọ̀ pé mi ni ìjọ̀jẹ̀ mọ́bọ̀ ìjẹ̀jẹ̀ ọmọ múdù tó tóbi mọ́múdá Àyìndé ẹkùn ni mí bẹ́ẹ̀ ni mo mọ̀ láyàrá mi ẹ̀ẹ́dúnjọ́ bí èyí rẹ̀ ọlọ́run kúkú ní jẹ́ kú mọ́ mi lójú.